Kújẹyọ jẹ́ sinimá àgbéléwò tó ṣẹ̀ṣẹ̀ jáde táwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀. Sinimá yìí dá lórí Ọba Adédoyin tó jẹ́ wípé ó ń fi ọwọ́ ọlá gbá àwọn ará ìlú lójú. Ìdí nìyí tí àwọn ẹlẹ́yẹ ṣe dojú ìjà kọ Ọba Adédoyin. Ṣùgbọ́n nígbà tí Adífálà dífá ni ó sọ wípé àjèjì kan yóò wọ inú ìlú náà wá, òun sì ni yóò ṣokùnfà bí ara ọba yóò ṣe yá. Nínú sinimá yìí bákan náà láti rí ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kújẹyọ tí ó jẹ́ alágbára tó fi jẹ́ wípé gbogbo àwọn alágbára ìlú wọn tó ń ṣe ìbàjẹ́ tí wọ́n sì gbógun tì í ní orí ẹ̀yìn wọn. Báyìí ni ó ṣe rin ìrìn àjò tó sì gba ìlú náà lọ. Ní kété tó wọ ìlú yìí ni ó dìde láti gbé ẹbọ fún Ọba Adédoyin tí ara ọba sì yá. Ṣùgbọ́n kí ni ara ọba yá tán fún ni ó tún bẹ̀rẹ̀ ìwà yípadà. Báyìí ni àwọn ẹlẹ́yẹ ṣe dá a gúnlẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì. Báyìí ni wọ́n ṣe sọ pé àfi kí wọ́n fi àjèjì rúbọ kí ara ọba lè yá. Báyìí ni àbúrò Kújẹyọ ṣe gbéra láti lọ kí ẹ̀gbọ́n rẹ̀ níbi tí ó wà. Ní kété tó wọ ìlú yìí ni àwọn ọlọ́dẹ mú gẹ́gẹ́ bí àjèjì tí wọ́n fẹ́ fi rúbọ. Kí ni ó gbẹ̀yìn ọba yìí? Àti wípé kí ni Kújẹyọ fi ojú wọn rí ní inú ìlú yìí? Ẹ ní láti wo sinimá yìí kí apá kejì tó jáde. Kújẹyọ làkọlé rẹ̀. Ẹ ṣé.